Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 16 oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àyájọ́ ọjọ́ ìrántí àwọn ológun wáyé. Ààrẹ Tinubu kò kópa. Shettima àtàwọn gómìnà gbóṣùbà káre fún àwọn akọni tó bá ogun lọ ọ̀hún. Àtíkù sọ̀rọ̀, ó ní àfi kí wàhálà wọn má já sásán. Òbí náà gbóṣùbà káre fún àwọn akọni lójú ogun tí ìrántí wọn ń wáyé ọ̀hún. Gómìnà Sanwó-Olú rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe ìrànwọ́ fún ẹbí àwọn akọni tó ṣubú lójú ìjà náà. Wike ti gbẹ́sẹ̀ lé ilẹ̀ Dírì, Uzodinma, Bámidélé, adájọ́ àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí àti àwọn 4,500 míì ní ìlú Àbújá. Ó gba àmì ẹ̀yẹ mínísítà tó dáńtọ́ jùlọ. Kò dín ní tírílíọ̀nù 10 náírà tí iléeṣẹ́ NNPC san sí àpòṣùwọ̀n ìjọba àpapọ̀ lọ́dún 2024. Kyari ló sọ bẹ́ẹ̀. Ó ní NNPC ní iléeṣẹ́ tó ń san owó orí jùlọ ní Nàìjíríà. Igbákejì akóniníjàánu ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè yìí, ìyẹn Adéwùnmí Ọ̀nànúgà, jáde láyé lẹ́ni ọdún 61. Sànúsí sọ̀rọ̀, ó ní òun kò ní ṣe ìrànlọ́wọ́ fún ìṣàkóso Tinubu, pàápàá jùlọ lórí àtúnṣe òfin owó orí. Àjọ EFCC ti ní kò sí ohun tó jọ ọ́ wípé òun fi ọwọ́ ṣìkún òfin mú ẹlẹ́rìí níbi ìgbẹ́jọ́ tribunal lórí ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Edo. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal jáwé olúborí. Ó na ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham pẹ̀lú àmì ayò 2-1 lẹ́yìn tó fi gé àmì Liverpool kù lórí tábìlì English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.